bá sọ nǹkan kan fún gbogbo ẹ̀yin ọmọ àgbáyé tẹ̀ ń wò mí ẹ mọ̀ wò pé kí ni tó ń dùn nù mí ṣùgbọ́n ohun tó ń dùn nù mí sọ̀rọ̀sọ̀rọ̀ ni bàbá yìí tó bá ń ṣètò yóò pé èrìgì láwù àpẹ́sà yóò pé ọwọ́ ti dẹ́ o ẹ rí i pé ní ọjọ́ Wednesday ìjẹta mo post fídíò kan pé ẹjọ́ jábọ̀ gbé òun rèé o àti rí o ojú ẹ̀ rèé o ojú ẹni jábọ̀ gbé òun rèé pàgbọ́ wọlé òun rèé ẹ wá mọ tó ṣe wọ́n ní í ṣe ni ó gbé oyún yẹn lọ sí ó gbé ọmọ lọ sílé ọkọ kan tó ti fẹ́ rí ẹ gbọ́n bàbá yẹn náà ó wá gbé ọmọ kan lọ ní ọkọ tó pẹ́ tó ọmọ yín òun lóyún fún o oyún tóun ní ọmọ tóun fi bí òun rèé ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ bàbá ọkọ yẹn ẹ jẹ́ àkọ́bẹ̀rẹ̀ láti bẹ̀ ayé bàbá ẹ bá bọ̀ bí ẹ súnmọ́ bí dáadáa wọn náà súnmọ́ bí ó yá òun gba yín bàbá ẹ káàsán ẹ kúrò lẹ ẹkú gẹ́gẹ́ bí àkókò ẹ sọ̀rọ̀. orúkọ mi ni Kabiru Oseni. Kabiru Oseni àbí. ní ọdún tó kọjá lọ́dún ìpẹ̀lẹ́mọ̀ mi tó lóun tẹ̀lé wa ní fúlàbí tẹ̀ gbé onídàájẹ́ máa kọ́ ọmọ òun tó fẹ́ fẹ́ ọmọ ìlú tẹ̀lé wa tàbí sọ̀rọ̀ níta mo gba fún nọ́mbà ìyá ẹ̀ mo pè é lórí fóònù pé ọmọ yín mo rí lọ́dọ̀ nu ẹ wá mẹ́rin yín o ọmọ yẹn kò tó fẹ́ yàwó ẹ wá mẹ́rin yín o mo ṣàdáwò bá lọ oṣù mẹ́ta apàdà yìí lẹ́tà wọ́n padà rìn nínú ẹ̀ mo dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ àdẹ̀mọ̀ tó ti tù àdẹ̀sẹ̀ títí bàbá wa dùnú oṣù kẹrin ló bá sá fún ilé ó dẹ̀ gbé nínú oṣù mẹ́jọ àtààbọ̀ fún lákàtà wa. ẹ̀rọ oyún yẹn nú ẹ̀ ń gbà yẹn tó ní oyún oṣù mẹ́jọ àtààbọ̀ ló gbé kúrò lọ́dọ̀ ọmọ tí ok. ló bá sá lọ ìgbà tó dẹ̀ pẹ́ ohun tó fi lóṣù karùn-ún tó parí ìwà lòun bímọ ló bá post ọmọ ẹ̀ fún wa pé òun bímọ ọkùnrin obìnrin olóògbé lòun bí ẹ̀kọ́ rẹ̀ tó wọ ọmọ ìgbàlẹ̀ máa wálé o olóòwà wálé títí tí wọ́n fi ṣètò mọ́ wọ́n fi sìkè jọmọ ààrùn ló ń lọ ààrùn ń bọ̀. bàtà wá di last week mo dé lálẹ́ nígbà tó kọ́ ọmọ kan ké ní yàrá ọkọ ẹ̀ mo á ṣọ́ wọn mo á lọ mo lọ bá àbúrò tó gbọ́mọdé ẹ̀tọ́ wọ ọmọ o wá rí i pé wọ́n tó wá dùn máa ké lálẹ́ kò ní fún ọmọ ẹ lọ́yọ̀ pé kó máa sáwá sí pálọ̀ nígbà táwọn ọmọ ẹ bá pọ̀ jù nínú yàrá ọkọ ẹ lọ́hùn àwọn àti pálọ̀ mo á jáde lábà kí ló ń ṣe pálọ̀ ọlọ́dọ̀ àkẹ́míjọ ẹ̀ wọ́n fún àná àpẹ́ kò rúùmù lọ́wà kí ló ń ṣe pálọ̀ ẹ̀rọ náà mọ ìlú mi ní àwọn tó wá pé inú wọ̀ nu ẹ kò gbìlì sí o mo tó wá dàárọ̀ yìí náà mo tó wá aṣọ èké náà tó tó sáré bọ́ta ìbọn sábà máa ń yà ọmọ yìí ọmọ tó sọ pé ọmọ tó ń gbé wáyé kì í ṣe ọmọ wa ọmọ àpèjọ ọmọ oṣù kan àtààbọ̀ lọ mo ló ti rọ́mọ tó ń gbé wálé mo ló ti rọ́mọ yìí tó ń gbé wálé lòmú yìí pé aláàjì àbúrọ̀pọ̀ ẹni pé bàbá nìkan yẹn ní àríkó wọn tún sẹ́yìn lọ́mọ kan lẹ́yìn fún lórí fóònù yẹn wọn lè rà dé mo ní mo mú bàbá bọ́mọ yìí lórí máa ń ṣẹlẹ̀ ọ̀nà dáadáa máa ń ṣe àjùmọ̀ mo ní mo mú bàbá bọ́mọ yìí mo mú bàbá bọ́mọ yìí ìjọba tó sẹ́yìn ìbára àwùjọ ìbájẹ́ pọ̀ mọ́ tí wọ́n wá ìmọ̀lẹ́dà ní àpọ̀mọ́ ẹ̀lẹ̀ fún ìfúlára ó ti lọ fàdámà nìyẹn lọ́gbà ọlọ́pàá ní fàdámà ọlọ́pàá méjì wọ́n tẹ̀lé ìwọ amúlù ọlọ́pàá ní pé padà wá débẹ̀ ọlọ́pàá ní pé kì í ṣiṣẹ́ àwọn pẹ́pọ̀ tí ọlọ́pàá wá bá àwọn ọ̀dọ́ assist ní láti lè mú pé tó jẹ́ pọ́ọ̀tù post ẹ̀ wọ́n bí onípọ́nà àbẹ̀rẹ̀ ọlọ́pàá rẹ̀ alẹ́kọ̀ọ́ wò lórí fóònù ẹ̀ bá ṣíṣe tó bá rí ìwọ́n tó wà wọ́n jẹ́ tàbá ti post tó níyẹn tó wọ́n dẹ̀ mẹ́ta ìwé ó dà pé kálápàdà sí ọ̀dọ̀ ọ̀tọ̀lẹ̀ máa ti dé wọ́n fi sọ pé àwọn ní iṣẹ́ ọ̀rọ̀ káàmù lọ sí ẹ̀yìn central bank tábà tẹ́ ní méjì tó dẹ̀ káàmù lọ wọ́n ní ìdílé máa mú lọ ọmọ mi tó dẹ̀ pé ìlú fóònù ẹ̀ ọ̀nà bàtí ìlú ló fún mi nọ́mbà yìí mo fi pè ìṣẹ́jú nọ́mbà ọ̀ṣẹ́ nọ́mbà tó ń bẹ̀rẹ̀ òun lágbára o ní ọmọ tó bí fún wa lọ́wọ́ àmọ́ òun. ok ọmọ tó ẹ bá wọlé à ń sì padà gbọ́ gbogbo ẹ̀ lákọ̀ọ́kọ́ náà àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí fi mẹ́sẹ̀gì voice to ṣọ́ sí mi láti àná a rí àwọn èèyàn tó fi voice to ṣọ́ sí mi pé tó ẹni tọ́lọ̀ ń bọ̀ ní o post táwọn rí lórí péèjì wa Fásunlé Mákindé Defender wọ́n pé ẹni tó fẹ́ ojú táwọn rí yẹn wọ́n ló wà ládùúgbò àwọn tó ń gbọmọ káàkiri ìyẹn làwọn ṣe mọ̀ pé ká dé kó tó di pápá wá pé wọ́n ti mú gbogbo ògo tọ́lọ́run ni kí lórúkọ ẹ sọ̀rọ̀ sókè Ọpẹ́yẹmí kí ni sọ̀rọ̀ ọmọ ìlú wo ni ẹ ọmọ Benue State Ìgẹ́dẹ́ àbí sọ̀rọ̀ sókè ní kọ́ máa wojú tèmi káwọ́ wọlé
ó yá oyún tó kọ́kọ́ ní fún ọmọ tiwọn bolóyún yẹn wà sọ̀rọ̀ sókè ọmọ ẹ wà mọ̀wé lọ́dọ̀ ta ni ìyá yẹn ni kó gbé fáwọn ọlọ́pàá níṣẹ́ tó pọ̀ láti ṣe ọmọ ọlọ́mọ ó gbé yẹn lọ mọ̀wé ìyá kan ló ní ó gbé fáwọn sọ̀rọ̀ sókè ó yá ọmọ ẹ lọ́wọ́ ọmọ yẹn mọ̀wé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ti lọ ti pẹ́ ṣùgbọ́n ọmọ bàbá tí wọ́n sọ̀rọ̀ tán yìí ọmọ tí wọ́n ló lóyún tó bí yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ yẹn tó ọmọ oṣù mélòó báyìí ó máa pé oṣù méjì nínú oṣù yìí ó dà bẹ́ẹ̀ ó dà ọmọ eléyìí tó wá tó gbé yìí báwo ló ṣe pàdé ẹni tó mú ẹ lọlé kó tó di kó gbọ́mọ ẹ̀. àbúrò bọ̀dá wo súnmọ́ bí bọ̀dá ọkọ ìyàwó àbúrò bọ̀dá yìí àbí lẹ́jọ́ ń fẹ́ra báwo wá ní nígbà tí wàá jọ ń fẹ́ra bó làbúrò wa mú ẹ lọ. wọ́n mú mi lọ sílé wọn ní ilé wọn ló ń gbé ìgbà wo ló fi gbọ́ lé wọn ó tó ọ̀sẹ̀ mélòó. ọ̀sẹ̀ kan àwọn tiẹ̀ sọ̀rọ̀ sókè ẹsẹ̀ ń lọ bó sọ̀rọ̀ sókè ọ̀sẹ̀ kan ìjọ́ wo ló gbé ọmọ yìí tó gbé kó lé ọ̀dọ̀ wọn lákàtà wọn sọ̀rọ̀ sókè on the 12 ọjọ́ June 12 ló gbé ọ̀sẹ̀ mélòó ló lò lé wọn kó tó ní kó gbọ́mọ sápò bẹ́ẹ̀ sọ̀rọ̀ sókè ó ṣe ń lọ sọ́sẹ̀ kan àbí ọgbọ́n wo ló fi gbé ọmọ yìí kó tó ní kó gbé sálọ báwo ló ṣe. mo ti máa ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí mo máa ń gbé jáde kọ́kọ́ mo kàn sọ fún mi fẹ́ lọ fún mi dá sí i mi ní lọ́kọ̀ gan fún mo fẹ́ gbé lọ sí ìkọ̀kọ̀ bọ̀ aṣọ mi wà lọ́dọ̀ ẹni fún olórí fún tó aṣọ mi fẹ́ wá kó bẹ̀ tó bá yẹ pé fún ọgbà fún ìlọ́wọ́ mi fóònù tó gbà ló yẹ kó ṣì dàrú dúró dé mi tó bá yẹ pé ọmọ wọn fún mi fóònù mi láti gbọ́ wọn padà àti pé mi mọ̀ bóyá mi mọ̀ tí bá gbọ́ wọn padà mi mọ̀ kọ́ tó máa ṣe lórí ìkọ̀kọ̀. ṣé o gbọ́ ohun tí bàbá ọkọ tó kọ́ fẹ́ sọ àbí kí ló sọ pé o sọ ń gbà tó délé kí ló sọ ń gbà tó gbọ́mọ yẹn délé. kí ló sọ o ní ọmọ tó gbé délé yìí o pé oyún tó ní fún wọn kí ọmọ ẹ̀ rèé àbí bẹ́ẹ̀ kọ́ kí ni tó rò lọ́kàn tó fi gbọ́mọ lọ́mọ ju wípé o fẹ́ gbé ọmọ yẹn lọ fún wọn pé ọmọ o ti sọ ọ. bàbá ẹ dìde ẹ mọ̀ bọ̀ lẹ́ẹ̀kan sí kí ló sọ fún yín nígbà tó gbọ́mọdé lé. àgbọ̀gbọ́mọdé náà mọ̀ wá ni wọ́n pé ọmọ yẹn tó bí ọmọ tó gbà ti dàgbà ju ọmọ tó bí fún àná tó bá tó bí ju wọn àdá fún wọn jùlọ. kí ló gbé ọmọ ọlọ́mọ lọ fún oṣù so ti sòótọ́ tẹ́lẹ̀ òsì sọ́ọ́bì báyìí kí wàá lọ tún pọ̀rọ̀ fún ọjọ́ mélòó ló fi gbọ́mọ yẹn tó fi rí láti June 12 ló gbé wọ́n wá rí ọmọ yẹn lónìí ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ tó lọ ọ̀sẹ̀ kan àbí ṣe ìwọ náà mọ̀ pé ọ̀daràn ni ó mọ̀ kí wàá lọ wá ń fọmọ yẹn jẹ láti ìgbà tó ti gbé sọ̀rọ̀ sókè amazing ló máa ń pò fún kò sí ọmú ọyàn tó lè fún àbí ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe rí pé ibi ayégbé tún dorí kọ yìí kò yé wa mọ́ o kí lorúkọ ẹ náà bàbá àtìyá rẹ kọ orílẹ̀ kílà ìyá àti bàbá Ọpẹ́ ọmọ Ọ̀gẹ́dẹ́ ọmọ yìí rèé òun ló jí ọmọ gbé ó jọ ọmọ gbé fódìdí ó dẹ̀ bí ọmọ lọ sílé ọkọ tó gbé ti ń fẹ́ tẹ́lẹ̀ ó wá sọ fún wọn bẹ̀ pé oyún tí mo gbé kúrò lọ́dọ̀ yín ọmọ tí mo fi bí òun rèé o àwa béèrè pé lọ́wọ́ bàbá ọkọ ẹ̀ pé ìyẹn ọkọ tó kọ́ fẹ́ ẹgbẹ́ ṣó gbóyún kúrò lọ́dọ̀ yín lóòótọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni ó gbóyún kúrò lọ́dọ̀ àwọn bàbá yìí lóyún oṣù 8 àtààbọ̀ ni àwa béèrè lọ́wọ́ ẹ̀ pé níbo wá ni ọmọ oyún oṣù 8 àtààbọ̀ ṣó o bí ọmọ yẹn o bí yẹn ẹ̀bọ nìyẹn wà ìyẹn ló wà mọ̀wé lọ́dọ̀ ìyàwó dárúkọ ìyá yẹn ìyá Mariam ládùúgbò wo ní mọ̀wé
first company ní Mòwe. ẹ̀yin first company ní Mòwe iṣẹ́ òrìyá yẹn ń ṣe ṣé ìyá yẹn ní o gbọ́mọ fóun ni ṣé o tà á fún ni kí ni àdéhùn tó wà láàrin yín. wọ́n rí i pé ìta ṣì wà lójú ẹ̀ kó gbọ́mọ wá ìwọ náà dẹ̀ mọ̀ pé ìta wà lójú ẹ̀ lóòótọ́ ó mọ gbogbo ògbótọ́ láwọn ní bẹ́ẹ̀ bàbá ọmọ máa bọ̀ ẹ̀yin náà máa bọ̀ ìyá ọmọ dà ìyá ọmọ dà arákùnrin kí lorúkọ yín. orúkọ mi ni Saheed Ọlálékan ẹ̀yin gbọ́ngàn lẹ pè wá adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ yín torí lẹ́yìn ò bá pè wá ó ṣe é ṣe ká má rọ ọmọ yìí gbogbo ògbótọ́ náà ni ṣé ẹ mọ obìnrin yìí tẹ́lẹ̀ ládùúgbò yìí ẹ rí rí kí ni ohun tẹ́ ẹ fẹ́ sọ ní ṣókí. ẹ ṣe wọn bá pé ìgbé ọmọ yìí tí mo gbọ́ pẹ̀lú bó ṣe ń wá ọmọ wọn á wò pé ọmọ yìí dẹ̀ ń ṣàlàyé fún mi wípé òun ò níyà òun ò ní bàbá kí n jọ kí n help òun wọn á ní à kí làwọn ẹbí ọkọ ẹ ṣe ó ní wọn ò dá sí wọn ṣe wọn ti ṣe ló kú òun kó làwọn tiẹ̀ fi lọ gba béèlì ọmọ tó gbé ọmọ òun tó mú ìyàwó wálé wọn ti gba béèlì ẹni 200,000 ní ká ó dà o èmi àbá mi pé Mákindé Fásunlé o wọn á bá wa dá sí o bí bàbá ṣe tẹ́wọ́ gbà nìyẹn bá a ṣe rí ọmọ ìyẹn orúkọ lọ́wọ́ bàbá wa Mákindé Fásunlé pé wọ́n ṣe o iṣẹ́ tí wọ́n ń ṣe yìí kódà mo gbóṣùbà ó kárí fún wọn Ọlọ́run á lè máa fún wọn ṣe o àmín wọn ò ní ṣiṣẹ́ o. ó lágbára ìyá ọmọ ṣé bọ́mọ rẹ rè òun rè bọ́mọ yìí ṣe fine torí ńgbà bàbá yìí sọ wípé ọmọ yẹn ló fine jù náà ọmọ òun mo gbọ́dọ̀ pé kí ni tó fẹ́ sọ kí ni tó fẹ́ sọ. nǹkan tí mo fẹ́ sọ ni pé mo dúpẹ́ o mo dúpẹ́ gan lọ bàbá Fásunlé Mákindé o ilé iṣẹ́ wọn ní wálé lágbára ọ̀rọ̀ tí mo rọ́mọ ni wọ́n ṣe mo rí láyé mi yìí ló kù o wọ́n ṣe gbogbo mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ o tó yín pẹ́ tí ẹ̀gbá mi tọwọ́ tẹ̀sẹ̀ ní lẹ́ẹ̀mọ́ ni yàrá ẹni bàbá lẹ́sọ̀ ètò yìí mi ẹ ṣe mo dúpẹ́ o àwọn ọmọ tí ní abala àánú pàdé o wọn ní jẹ́ àwọn ọmọ yín gbé àwọn ọmọ yóò ẹ ṣeun bàbá ọmọ kí ni tí wọn náà fẹ́ sọ kó o ti ẹ̀rọ ọmọ rẹ. orúkọ mi mọ̀ síbẹ̀ kí n bí ìbẹ́ni mi dùn pé mo rìn láyà tàlábà pé kò ti pa bọ̀ ó ti lé bọ̀ ká dúpẹ́ fọlọ́. ọmọ yẹn ti lé. ó ti lé kò tẹ́ bá rọmọ iṣẹ́ ó wà àló máa ń gbé yẹn ọ̀dẹ́ lé ó lé ó máa ń gbé tó máa sọ pé kò wọ́n kò ń bọ̀ ní mi dùn pé mo tẹ̀ ṣe ni màá tó díẹ̀ tó máa padà sí pé ìwà tẹ́lẹ̀ ẹ ṣe dáàdi mi lágbọ̀n náà iṣẹ́ tó lọ́ bá ti parí ẹ jẹ́ ẹ̀jẹ̀ akọ́dúpẹ́ náà kò tọ́pẹ́ ẹ̀jẹ̀ akọ́dúpẹ́ àtúndúpẹ́ ẹ̀jẹ̀ sọ̀rọ̀ jọ ẹ̀jẹ̀ akọ́dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá nípínlẹ̀ Ògùn ọ̀gá wa tí mo fi tàn ọ̀pọ̀ dárúkọ wọn CP Bọ̀dé Ọ̀jásùnmí tí wọ́n jẹ́ kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Ògùn a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ìgbìyànjú bàbá yìí ó dúpẹ́ lọ́wọ́ yín gan o ẹ ṣeun bẹ́ẹ̀ náà mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa DPO níláfẹ́múà DPO Ahmed a dúpẹ́ lọ́wọ́ yín náà ní Sábò jàre DPO wa ní Sábò DPO Ahmed yẹn CSP Ahmed a dúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn yín lórí gbogbo làkàkẹ́ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ilé-iṣẹ́ ọlọ́pàá tí wọ́n wà ní Fàdámà àbílẹ̀kọ́ níbodè Olúdé ọ̀gá wa níbodè Olúdé Badmus kọ́ bóyá rẹ̀ ti kú bẹ́ẹ̀ ṣùgbọ́n àdúpẹ́ ọ̀gá wa Badmus àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun ẹ kú gbìyànjú àdúpẹ́ o lágbára Ọlọ́run gba gbogbo àwọn abiyamọ ayé ọmọ wa ò ní sọnù o kó ò ní jí wa lọ́mọ gbé o ṣé ká bá ti kú òmí obìnrin yìí à ń lọ fà á lé ilé-iṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ bọ́bọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ọmọ àkọ́kọ́ tó kọ́ bí tóbi náà tó lóun bí fẹ́ nìkan tó gbóyún oṣù mẹ́jọ àkọ́kọ́ lé bọ́bọ̀ pé ọlọ́pàá mọ bí wọ́n ṣe ṣiṣẹ́ wọn torí àwọn ọlọ́pàá Nàìjíríà ní ìsinmi sọ kíní kan fún yín àfi tó ò bá ṣe tán ẹ mọ̀ tó bá jẹ́ nílé ibi tó gbé mọ́mọ́ yìí lọ tó bá jẹ́ àwọn ọlọ́pàá mi náà ni wọ́n lè ní rọ́ o ẹ má tún jẹ́ ó sọ̀rọ̀ wọ́n yọ̀ǹda ẹ̀ fún wa wọ́n ní ẹ jẹ́ ó sọ ohun tó rí lọ́bẹ̀ kó tó dìbò gàrú ọwọ́ ọ̀gá wa ní Fàdámà àdúpẹ́ lọ́wọ́ yín o lágbára lọ́wọ́ ọwọ́ yín lẹ́ẹ̀ fi gbẹ̀tọ́ yín gbogbo àwọn àtọ́dá ń gbé rúmọ̀ káàkiri ọgbà 200,000 èmi ò lérò bẹ́ẹ̀ mi ò dẹ̀ nígbàgbọ́ iléeṣẹ́ ọlọ́pàá ò kí ń gba rìbá police is your friend
and bail is free. Adúpẹ́ lọ́wọ́ yín o, ọ̀gá wa Bọ̀dé Ọ̀jájú ní adúpẹ́ lọ́wọ́ yín. Thanks for the cooperation. Adúpẹ́ o, obìnrin yìí òun lẹ tún rí yẹ wojú ẹ wọ àwọn èèyàn ọ́fíìsì wa la gbé wà yìí o, ṣùgbọ́n bá a ti ní ìsìn lẹ́sẹ̀kẹsẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá tó wà nítòsí á fà lé wọn lọ́wọ́. Iṣẹ́ ó bẹ̀rẹ̀ láti bẹ̀. Kó mọ̀ pé gbà tí ó bá dọ̀la, ó gbọ́dọ̀ délé wéran. Lágbára Ọlọ́run, ó dàbí jóni náà ni wọ́n gbé délé wéran. Yóò dojú kọ ẹ̀sùn gbogbo èyí tó kù. Ó wà lọ́dọ̀ adájọ́. Àwọn ọmọ ń dára sọ torí ẹ̀ láfi ní ẹ bá fọ́ ọkàn. Bàbá ti ń pò bí ẹnikẹ́ni ò gbọ́dọ̀ fọ́ ọkàn wọ̀nyí. Ẹ ò gbọ́dọ̀ ná, ẹ ò gbọ́dọ̀ rà. Adúpẹ́ Ọlọ́run gbogbo ọmọ Nàìjíríà. Adúpẹ́ lọ́wọ́ yín. Ẹgbẹ́ ògbọ́ náà bá ìrìn ayọ̀ ẹnì kọ̀ọ̀kan wá. Nídògbò ẹ bá wa ṣí ẹ̀ wọ́n ti rọ́mọ́ o. Ẹnì sọ lórí péjì Kọ́sùn Mákindé Dìsẹ́ndà. Mo dúpẹ́ bẹ́ẹ̀ kẹ́nu yẹ àwọn ọ́fíìsì wa. Adúpẹ́ ẹ ṣeun yóò dà kù nígbà. Ẹ ṣe gan, thanks so much. Ẹ ní sùn kọ́ bá ti lọ.